Thanks for watching Dr. Zabby's Talk Show. Kindly like, comment, subscribe, and share on other platforms. Thank you. Aki gbogbo wa wípé akúbójú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, èmi olólùfẹ́ yín, àbúrò yín. Dr. Zabby Talk Show ní ìlú UK. Ayé ọpẹ́ yọ, ṣáyé ọpẹ́ yọ lọ́dọ̀ tí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ a máa yọ fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Èwo la tún mú wá fún wa lọ́jọ́ títí òní pé ká jọ ṣe àgbéyẹ̀wò ẹ̀ ní pápápá ní torí ìrìn àjò wa yìí náà. A máa continue náà ni. Ìgbà wo ló jẹ́ ṣẹ́yìn mọ̀, ṣe lè sọ déètì ẹ̀. Èmi ò mọ déètì tó jẹ́. Mo mọ̀ wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run láìpẹ́ láì jìnnà a máa kúrò nínú oko ẹrú. Àyàfi tó bá jẹ́ wípé irọ́ là ń pa wípé a ní ìran wa ó yẹ kí a dá dúró. À ń ṣe ìran kan náà. Bó tó bá jẹ́ pé orí òtítọ́ la wà ni, bó bá ṣe wọn Ọlọ́run ló ń ṣe ọlá ẹ̀. A ti mọ̀ wípé ó ti ṣe ẹyọ kan yìí fún wa ná. Bọ̀ ìgbà tó máa jẹ́ àwa ò mọ̀. Bọ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń sùn, tó ń ṣì, tó ń wo lórí ọ̀rọ̀ yìí, tó ń ṣì ń làkàkà wípé a ní láti bọ́ nínú oko ẹrú. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Akíntóyè, Professor Banji Akíntóyè. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Chief Sunday Igboho Òòṣà owó bàbá dámì ìmọ́lẹ̀ fún gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi sáàbàdà tí ń bá gba Yorùbá yẹn ni Ọlọ́run á ṣe dáadáa fún wa. Ẹ tẹ̀jẹ́ á kọ́kọ́ lọ gbọ́ orin náà ká tó bọ́ sí orí pápá lọ́jọ́ títí òní. Lẹ́nà ọba ọba ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má bàa mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brainwash wa torí tó bá dìgbà tán fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rògùn èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá. Ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣebí yẹn gangan náà pè níjọba ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kó má padà mú wa ní rògùn èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá. Ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú pójò ń rọ̀ òun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lákàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kójú àlàtòrò dúdú kò sẹ́nìbọ̀dì tó lè rínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù yìí tó ra ẹ̀yin fẹ́ yọ yín nínú òkun lẹ̀ ń gbógun tì ẹ̀rù yìí tó ra olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ dalẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀ ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ dalẹ̀ Túndé Ìdí Àgbọn ẹ̀rù yìí tó ra ìjọ wo wà ní Yorùbá máa gbọ́n ẹ̀rù yìí tó ra Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń pa wọn ẹ̀rù yìí tó. Orí tí a bá wọlé yẹn ó ti sọ gbogbo ọ̀rọ̀ tán lórí nǹkan tá a fẹ́ sọ lọ́jọ́ títí òní. Ẹ̀rù àwa ọmọ Yorùbá ẹ̀rù wa tó bà ẹni tó fẹ́ yọ wá nínú oko ẹrú òun là ń gbógun tì tó yẹ kó rí bẹ́ẹ̀. Kí n tó wọnú ọ̀rọ̀ lọ mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé àkóbójú ọjọ́ ṣe rí. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ọkọ́ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí èmi náà ni
wọn ò ní fẹ́ lòmíì ṣe yín, wọn ò ní fẹ́ lòmíì ṣe mí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. ọ̀rọ̀ wa dayọ̀, ojú òní tiwa. Èmi ni àbúrò yín, ọmọ yín, olólùfẹ́ yín, Dr. Zabby ayé ọpẹ́ ẹ̀yọ̀. Ó máa yọ fún gbogbo wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi bẹ ẹ̀yin kan olólùfẹ́ mi. Mo máa ń sọ fún yín pé ẹ máa bá wa fi comment sílẹ̀, ẹ máa bá wa like tẹ́ bá ti wò ẹ kàn ẹ like so that ẹlòmíì máa tó bá wò ó tó bá kọjá ń bẹ á rí gbà nǹkan tó ń sọ ń bì báyìí ó dàbí pé jẹ́ kí n tó jẹ́ kí èmi náà wò torí pé àwọn èèyàn like nǹkan yẹn. Nǹkan táyé máa ń sọ wípé tó bá ti dùn mọ́ yín nú ẹ má gbàgbé láti tẹ̀ like kẹ̀dẹ̀ fi comment sílẹ̀. Bóyá ó bá yes lọ ẹ sọ yes síbẹ̀, bó bá dẹ̀ jẹ́ pé no náà ni ẹ sọ no náà síbẹ̀. Kò sẹ́ni tó perfect, àdẹ̀ lè rí kórí má jìn. Mo wá fẹ́ fi àkókò yẹn pass message kan fún àwọn bàbá mi, àwọn ìyá mi tó máa ń comment síbẹ̀ wípé ṣe fi Dúpẹ́ Onítìrẹ ṣe fi sílẹ̀, ó máa dàbí wípé ẹ̀ ń polówó ẹ̀ ni. Ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀. Mo máa ń sọ nǹkan kan wípé nǹkan tẹ́mi mọ̀ ẹ̀yin ò mọ̀, nǹkan tẹ́yin mọ̀ èmi ò mọ̀, kò máa sẹ́ni tó gbọ́n tán. Bó mo mọ̀ pé èrò tiyín ibi tẹ́yin náà rò sí nìyẹn. Ṣó ti yé yín sì mo dẹ̀ mọ̀ wípé olólùfẹ́ náà lẹ jẹ́ sí mi, ìfẹ́ tẹ ní sí mi náà òun lẹ ṣe máa ń sọ bẹ́ẹ̀ wípé ẹ má jẹ́ ká promote ẹni yìí, ẹ jẹ́ ká mẹ́nu. A lè mú ẹnu kúrò lẹ́ni tó jẹ́ wípé ó wá dì wá lọ́wọ́ mú, ó wá tún sọ ìrìn àjò tó yẹ ká rìn ní ọjọ́ méjì ó fẹ́ bá wa sọ di oṣù mẹ́fà. Imagine ẹ wo àlàfo tó wà ní àárín ẹ̀. Ẹ dẹ̀ tún wá wò wípé ní àwọn ìgbà kan sáà lọ rí a sọ̀rọ̀ nípa arábìnrin yìí. Mo mọ̀ wípé gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà. Àwọn kan wà tó ń kí wa tó ń yìn wá wípé ẹ ṣé o ní ayé sọ̀rọ̀ sókè tẹ́ wá bọ́ sí yìí, torí wípé kí ni àwọn èèyàn nǹkan tá à ń sọ yóò ń jẹ́ kójú là, ó dẹ̀ ń jẹ́ káṣírí máa tú. Bọ̀tá bá wá dákẹ́ wípé à ń promote ẹ̀ ni ẹ má jẹ́ ká sọ nǹkan kan, brother mi àti sister mi, nǹkan máa bàjẹ́ ju bá a ṣe lérò lọ. Olóye ó máa rí wípé ní ẹnujọ́ mẹ́ta yìí àṣírí ti tú, bọ̀ ọkàn ń ṣí ara lé onílé ni tán kàn fi ń cover ilé tiwọn. Bọ̀bọ́ ti jẹ́ nínú ọ̀nà èrú ni kò sígbà tí lèèyàn ò ní wó èpè kọ́. Ìwọ ọ̀dàlẹ̀, ìwọ abínú ẹni, ìwọ tó fẹ́ lọ síwájú ara ẹ̀, òun là ń dá yìí ń sọ, kò ń ṣe pé tó fẹ́ lọ síwájú orílẹ̀-èdè. Òun ló máa rí èèyàn tó máa sọ wípé òkè òun fẹ́ yọ ìran wa, kò ń ṣe àwa. Tí wọ́n gba Yorùbá nation, ọmọ ọdún mélòó lèmi àti yín? Tó bá pẹ́ jù láyé bóyá o lo 120 years. Àwọn ìbá táṣẹ́rẹ́ díẹ̀ náà òun ló kù, bọ̀ àwọn tó ń bọ̀ ìran tó ń bọ̀ òun ló máa jàǹfààní. Kí wá ni reason tínú fẹ́ bí wa fún? Kí wá ni reason tá a máa sọ wípé ààrẹ ni tó fẹ́ ṣe tá à ní jọ fi ọwọ́ sowọ́pọ̀ ká gbé sókè, brother mi àti sister mi. Bọ̀ ìgbà tá a bá wá rí ẹni tó jẹ́ wípé ó mú ọ̀bẹ, ó mú àdá, ó mú ọkọ́ wá ni wípé ẹ gbọ́dọ̀ lọ síwájú. Ìwọ tó bá gbé ẹsẹ̀ báyìí wọ́n máa ṣá ẹni, ìwọ tó bá gbé ẹsẹ̀ báyìí wọ́n máa ta ọfà fún ẹni. Tá bá ní gbogbo ọ̀nà, tá bá ní any opportunity tá lè fi wá sọ̀rọ̀ sókè because a rí onítọ̀hún. Tó bá tiẹ̀ jẹ́ pé a rí níbi tọ́rọ̀ dé yìí gan, bóyá a máa fà á lé nǹkan kan lọ́wọ́ wípé bóyá ọlọ́pàá ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe jẹ́. Bọ́ àti ẹ̀rí ghost lẹni tó ń bá wa nájà. Torí ẹ má jẹ́ ká wo oníwò wípé à ń promote ẹni yìí, promote kò tí ẹ sẹ́ni tó mọ̀. Àwọn interview kan tí mo ṣe nígbà tí mo travel, ó ìkú ń bìbà yìí. Kò sẹ́ni tó mọ ẹni yìí, orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀, orí àwọn ìjìnlẹ̀, orí àwọn ẹlẹgbẹ́ wọn bẹ̀ yẹn nìkan náà òun náà ti mọ àwọn ẹni yìí. A ní kó pe èèyàn 10 ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá kó pe èèyàn 10 kó ṣe interview fún wọn sẹ́ẹ̀. Ẹ máa rí wípé èèyàn 2 tàbí èèyàn kan ló máa ní ó dàbí pé òun gbórúkọ yẹn, ó dẹ̀ ló ti gbálẹ̀ Yorùbá fún wa. Ẹ dẹ̀ sọ wípé à ń promote ẹ̀. Ṣé ẹ mọ̀ wípé bóyá ẹ mọ àṣírí yẹn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kinní yìí tó mú lára, tó dùn lára, tó wà ní akínyẹmí ara wọn ọ̀ tó wà nínú ọkàn wọn, àwọn táwa nílùú òyìnbó ni. Kí ni reason? Torí wípé ilé ayé ò ṣe gbé, ọ̀run ò ṣe bínú lọ.
brọ́dà mi àti sísà mi, bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ wípé Nàìjíríà ilẹ̀ Yorùbá kò ṣeé bínú lọ. Ìlú òyìnbó gan ò dùn láti gbé e. Ní ayé ìgbà yẹn tó bá ti ń gbẹ́nu lé bóyá bíi 50 years tó bá ti rọra lọ ní ṣọ́ọ̀bù kan ó dẹ̀ ti rọra ní ilé kékeré kan ó máa lóun padà lọ lé ni. Tó bá délùú òyìnbó especially tó bá dé community bíi tí àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Nàìjíríà tó bá pọ̀ sí, àwọn Yorùbá yìí náà dẹ̀ ni Yorùbá àti Yíbò ni 1000 ni mo pè ẹja ní 1000. Ibi tó bá ti rí ọmọ Yorùbá tó jẹ́ 1000 tó bá rí ọmọ Yíbò tó jẹ́ bóyá 800 or 700 ní ibẹ̀ yẹn tó bá rí ọmọ Haúsá Fúlàní gbogbo wọn bẹ́ẹ̀ yẹn tó bá pé 100 mo challenge ẹ mú wọn jáde. Àwa yìí náà dẹ̀ ló ń lé bọ́ síta. It's not easy. Àìmọye èèyàn tó jẹ́ pé ó ṣiṣẹ́ kò fẹ́ gba retirement nílùú òyìnbó ó fẹ́ lọ sílé. A lè fi kú wo oorun, èèyàn kú èèyàn sùn ó yàtọ̀. Nǹkan tó yẹ jẹ́ wípé tẹ bá rí àwọn tí ọ̀rọ̀ ìrìn àjò yìí tó ń náwó tó ń nára tó ń sùn tó ń wo 80% àwọn tó wà nílùú òyìnbó ni tó ráwa la mọ rírì ẹ̀. Kò ní kí la máa jẹ ẹnu àwọn ará Nàìjíríà ará Yorùbá àwọn lè máa gbọ́rú ọ̀rọ̀ yẹn lẹ́nu wọn. Tí gbọ́ mi yé díẹ̀ nínú ẹni tó wà nílùú òyìnbó ló máa sọ fún yín pé tá bá wà gbà tán kí la máa jẹ báwo la ṣe fẹ́ darí ara wa báwo náà ṣe ń darí wa kò lè worst burú títí kó worst tó bí Nàìjíríà bó ṣe ń darí wa lọ. Bọ́ àwa tá a wà nílùú òyìnbó la mọ̀ wípé àìmọye ìlú tí ò ní ọrọ̀ ajé ta ní tán dẹ̀ ń ṣe ìgbésí ayé wọn tí ìgbésí ayé wọn tó ń rojú tó ń ráyè tó ń rí jẹ tó ń rí mu tó tún ń ṣẹ́ sílẹ̀ gan tó tún fi ń ṣe àwa tá a ní gbogbo nǹkan tó tún fi ń ṣe wá láàánú. Tó bá wà ní Europe tó bá wà ní UK tàbí America tó bá fẹ́ polówó àwọn organization kan tó ń jẹ́ pé charity ni wọ́n tó jẹ́ pé àwọn náà tún fi wá ń ṣe business ni àwa lọ mú nínú àwọn ọmọ Africa kan àwa lọ sí bí àwọn bíi Kenya bí àwọn ìlú kan kéréje tó jẹ́ wípé eṣinṣin báyìí ó máa wà nínú ojú wọn pẹ̀lú ẹnu wọn ni a ní àwọn wówó kan ṣètọrọ àánú fún wọn bóyá every month oyekóye tó bá ní kó tó di pé mi náà gbé ọ̀rọ̀ charity organization mi sílẹ̀ mo máa ń ṣe mo ní àwọn organization bíi méjì tí mo register pẹ̀lú wọ́n lè máa yọ owó gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó lẹ mọ̀ nípa nǹkan tí mò ń sọ yìí wọ́n máa yọ owó nínú àkáǹtì every month ó ní £10 wà ó ní £5 wà ṣe understand sí ìyẹn lèmi wò pé ìgbà tẹ́mi ń ṣe fún àwọn ìlú kan tàbí ṣe àwọn tó tiẹ̀ jẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ mi gan ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ omi gan ṣé kò wọ́ọ̀sì ju ibi tó yìnbó gan ń kówó lọ. Kí ni mo fẹ́ sọ ń bẹ̀ ni wípé àwọn tó ní ọrọ̀ ajé táwa ni Ọlọ́run fún wọn ní làákàyè Ọlọ́run ò jẹ́ kán jẹ́ alájẹbánu Ọlọ́run ò dá wọn ní ìdátara ẹni nìkan la mọ̀ Ọlọ́run ò dá wọn ní ìdá ìkà pẹ̀lú bọ́n ṣe ń gbowó náà ní tẹ́rẹ́jẹ́ náà tán máa bá Áfíríkà máa tọrọ owó lórí online náà tó bá tiẹ̀ jẹ́ pé ó máa lọ sí ọ̀dọ̀ ẹni tó fẹ́ kówó jẹ ní ara àwọn Áfíríkà á ṣàìṣe nǹkan kan wọ́n wá kànga fún àwọn ẹlòmíì wọ́n ń fún àwọn ẹlòmíì ní treatment nípa ọ̀rọ̀ ojú wọ́n ń help níwọ̀nba nǹkan tán lè ṣe àwa ta sọ wípé Áfíríkà àwa lọ́rọ̀ ajé àwa la ṣe kinní kan ṣe rí ibi tí a bára wa dé kàkà ká tún wá jára wa gbà àwọn èèyàn kan lọ́n tún wá sọ wípé no gbọ́dọ̀ lọ lè lọ torí pé kí ni a ṣì wà nínú oko ẹrú especially Nàìjíríà oko ẹrú ọ̀dọ̀ àwọn bìrìtìkó yìí náà ọwọ́ wọn la ṣì wà ó dìgbà tá a bá kúrò báyìí kó tó di pé àbọ̀ pátápátá táwa Yorùbá tá a bá ti kúrò a mórí ọmọ bóyá ọmọ Kenya ni tàbí ọmọ Ghana tó ní tí Yorùbá bá gba òmìnira pé just forget it orí social media ló ti sọ orí TikTok ló jù sí ó ní ilé ayé gbogbo Áfíríkà ti dá ìgbésí ayé ìrọ̀rùn ti dé because àwọn òyìnbó yìí gangan àwọn náà sọ̀nà àwọn náà fi bò ó wọ́n ní tí Áfíríkà tí ojú wọn bá là tán bá ti gbọ́n ó ti bọ́ lọ́wọ́ àwọn nìyẹn
mi ò prepare fídíò yẹn, ó wà ń bíbà mi ò bá ní kẹ́ gbé sí kẹ́ fetí ara yín gbọ́. Ó ní Áfíríkà kò gbọ́dọ̀ ọ̀hún gbọ́dọ̀ bọ́ ni tán bá ti bọ́ tán ó ti tán fún àwọn nìyẹn. Tí gbogbo wa tí a dẹ̀ mọ̀, díẹ̀ nínú wa tí a bá mọ̀, àwọn náà ń wò pé kí la máa jẹ kí la máa mu. Now ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ lọ jù, èwo ni a fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ títí òní. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí èmi àti èèyàn kan, mi ò ní dárúkọ, bò tó bá yẹ kí wọ́n ṣe alábàápàdé fídíò yìí, wọ́n máa mọ̀ pé àwọn ni mò ń bá wí. Àjọ wà nínú, mo lè sọ wípé àjọ wà nínú ẹgbẹ́ kan náà lórí ọ̀rọ̀ ìrìn àjò ọ̀rọ̀ Yorùbá yìí náà ni pé kó lè dà. Táwọn náà dẹ̀ ń ṣe gudugudu méje, òun yaya mẹ́fà. Bọ̀ nígbà tí ọ̀rọ̀ onítìrí yìí tó dé, tí à ń bá lọ díẹ̀díẹ̀, ó dàbí wípé àwọn yẹn wọ́n jèrè ọkàn wọn. Wọ́n wá rí àwa tá a sọ wípé a dúró ti Ìgbòho bí ìgbà tó jẹ́ wípé ọlọ̀tẹ̀ ọ̀dàlẹ̀ ni wá. Bí ìgbà tó jẹ́ pé Dúpẹ́ wá láti wá ṣe nǹkan ni àtìlẹ́yìn. Àwọn nǹkan kan ló jọ pa wá pọ̀ lórí fídíò tí mo fẹ́ play yìí. A ti máa lọ èní ní on the 21 May 2023 ni mò ń ṣe fídíò yìí. Bóyá bí April, early of April, mo ìrántí of middle of April la ṣe meeting, executive meeting la máa ń ṣe. Torí àwa kéréje tàwa àpọ̀ rárá, but mo kí wọn mo yìn wọ́n. Àwọn náà dúró tán fún ọ̀rọ̀ Yorùbá nation yìí ni. Tí n bá sọ wípé wọ́n dúró tán lórí wípé báwo la fẹ́ ṣe tó bá ti jẹ́ tówó ni, báwo la fẹ́ ṣe kalẹ̀, kò ń ṣe pa ẹ̀ṣẹ̀ fẹ́ máa dúró dé èèyàn kankan. Mo kí wọn mo yìn wọ́n, gbogbo àwọn tó ń jẹ́ ẹlẹ́gbẹ́ mi ń bẹ̀ náà, tó bá tiẹ̀ jẹ́ pé èmi ni Ọlọ́run gba owó ẹ̀ láti ṣe ìkànnì yẹn sílẹ̀. Now ọ̀rọ̀ wa tí wá fẹ́ máa dé bí ọ̀rọ̀ wípé àwojú ara wa bọ̀rọ̀ ló ń kómọrò wá lórí ọ̀rọ̀ Dúpẹ́ yìí náà dẹ̀ ni. Wọ́n sọ àwọn statement tán pọ̀ bẹ́ẹ̀ ọkàn tí mo fẹ́ lò ń bẹ̀, òun ni ẹ̀rí máa jẹ́ mi nìṣó tí mo fẹ́ sọ lọ́jọ́ títí òní. Wọ́n ní gbogbo àwọn tó kó wọ́n ti gbà wọ́n sílẹ̀, àwọn tó kó tí wọ́n kó nìbàdàn tó kó níbì kan wọ́n ti gbà wọ́n sílẹ̀, àwọn tí wọ́n kó lẹ́yìn rally lẹ́yìn Ìgbòho wọ́n ìwà ń bẹ̀, àwọn kan ìwà nìbàdàn, àwọn kan ìwà níbì kan. Mo jẹ́ kó sọ gbogbo nǹkan tó ń sọ tán. Ìgbà tán wá délẹ̀ tán, mo wá sọ fún wọn pé sísítà mi ṣe ti délẹ̀, òkè ọ́n làwọn ti délẹ̀. Mo ní gbogbo nǹkan tí ẹ sọ yẹn màá dáhùn sí bíi méjì bíi mẹ́ta ń bẹ̀, torí wípé ó ṣojú mi kòró ní ọ̀rọ̀ yìí. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ó ṣojú mi kòró. Tí máa wà níbì kan tó bá bú ṣe Sunday Ìgbòho, ó máa dùn, àyàfi tó bá yẹ pé nǹkan yẹn mi ò ní gbè sẹ́yìn irọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ lótìtọ́ àti òdodo, nǹkan yẹn màá wò pé oníkálukú ló ní right sí opinion títí nìyẹn. Bọ́ eléyìí bí ìgbà tẹ́ ń tàyàn lábùkù tí ẹ̀ ń fẹnu bà tèèyàn jẹ́ ni, torí nǹkan tẹ́yìn gbọ́ tí ẹ̀ mójú yín débẹ̀. Wọ́n ní gbogbo àwọn tán mú tán lọ ṣe occupy, wọ́n lọ fi wọ́n sílẹ̀. Mo ní rèlé. Wọ́n ní gbogbo àwọn tán mú nígbà rally tí Ìgbòho ní wọ́n lọ ṣe rally wípé àìmọye wọn, àwọn kan wà ní pàǹtí, àwọn kan wà nìbàdàn, mo ní láéláyé kò possible. Torí pé kí ni? Mo ní àwọn wo ni coordinator Lagos State àmọ́, coordinator Ogun State àmọ́, coordinator Ìbàdàn àmọ́, coordinator Ọ̀yọ́, àwọn tó tún wà ní under coordinators àmọ́ wọn. Nǹkan yìí kò ṣókùnkùn sí wa náà. Àwọn tó bá dẹ̀ jẹ́ coordinators, àwọn ló mọ àwọn tó ń kó jáde, àwọn ló mọ àwọn tí ó jẹ́ wípé a tún máa ń gbé bọ̀ sílẹ̀ ni. Ìgbà míì ó depend, tó bá jẹ́ bóyá irú àwọn gbọ̀ngàn méje tàbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn, àwọn ibì kan wà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé àwọn ìlú tó pọ̀ bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ ní ta ní àwọn èèyàn, ta ní àwọn ọmọ ogun rẹpẹtẹ sí.
ìgbà míì wọ́n lè gbé bọ́ọ̀sì 8 sílẹ̀, ìgbà míì wọ́n lè jẹ́ bọ́ọ̀sì 6 lọ́ máa lò lọ láwọn ibì kan, ìgbà míì wọ́n lè jọ bọ́ọ̀sì 15 lọ́ máa lò láwọn ibì kan. Ẹ máa ń rí bọ́n ẹ máa ń dúró tán nígbà rally. Ó yẹ wá sọ fún mi, ta ló máa wá mú tí coordinators ẹ̀ ò ní wá mọ̀ wípé òkè o, mọ́tò 10 la gbé lọ o, mọ́tò 2 ìgbà tán wá fẹ́ dá wọn padà o, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Arabú ni gbogbo eléyìí, but ẹ̀yin kan torí pé wọ́n ti fi irọ́ jèrè ọkàn yín, understand nǹkan tó ń ṣẹlẹ̀. Mo máa ń sọ nǹkan kan, Ìgbòho òòṣà kò ní kú láéláé, kò ní kú láéláé torí pé kí ni, ẹni Ọlọ́run dá ni, kò ṣeé farawé ni bàbá yẹn. Ẹ bá ń gbọ́ pé ẹni Ọlọ́run dá kò ṣeé farawé. Àwọn wo ni mo lè fi Chief Sunday Ìgbòho òòṣà wé? Màá fi wọ́n wé gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run ti rán wá, tó jẹ́ pé orúkọ wọn ò kúrò lẹ̀. Orúkọ Ìgbòho òòṣà ṣe rí náà nìyẹn. Ìgbòho òòṣà gan ò mọ bó ṣe jẹ́. Ìgbòho òòṣà ò mọ bó ṣe jẹ́. Bóyá tó bá mọ bó ṣe jẹ́, bóyá àwọn náà máa fẹ́ yí kinní yẹn padà. Bọ̀ àwọn gan ò mọ bó ṣe bára wọn nínú ẹ̀. Ìgbòho máa wà nínú ilé, ó máa pe DPO, ó máa tún pe ẹni tó ju DPO lọ, tán máa jọ sọ̀rọ̀ wọ́nà wo nǹkan báyìí ni mo fẹ́, báyìí ni mo fẹ́ kẹ́ tún ṣe ni. Ẹ wá sọ wípé àwọn tó ń kó lọ, àwọn tó ń lọ sí rally, àwọn kan ṣì wà ń bẹ̀. Èèyàn lè lọ síbẹ̀ kirikiri or bóyá pàǹtí or whatever, kó rí àwọn tán kó wá kó máa ní inú Yorùbá Nation náà ti ìgbà tán lọ fún rally lọ mú òun. Kí ni evidence wípé lóòótọ́ lonítọ̀hún sọ? Àwọn wo ló mọ̀? Ta ló tẹ̀lé lọ? Báwo ló ṣe jẹ́? Kò sí bó ṣe lè jẹ́ ẹ̀, kò sí bó ṣe lè jẹ́ sẹ́mu tún sọ. Àwọn tá àti ẹ̀ mọ bó ṣe débẹ̀, àwọn tán kó nígbà tí àkọ́kọ́ ti Ọjọ́ta yẹn, àwọn tí àti ẹ̀ mọ bó ṣe jẹ́ tó jẹ́ pé wọ́n tún kó wọn mọ́ àwọn èèyàn wa tán kó lọ, gbogbo wọn pátápátá la dúró tì. But wọ́n ní òtítọ́ dọ́jà ó kùtà, irọ́ débẹ̀ ó di, tàbí irọ́ débẹ̀ ó di ọ̀bọ wìtìwìtì ni. Ìgbà tí òtítọ́ débẹ̀ ó kùtà, ẹni yìí fi irọ́ ó fi jèrè ọkàn àwọn èèyàn púpọ̀. Kí ló dẹ̀ fà á? Màá padà sí nǹkan tí mo kọ́kọ́ lò wọlé wípé torí wípé púpọ̀ nínú àwa tá a wà nílùú òyìnbó, à ń wá ọ̀nà àbáyọ. Nǹkan tó ṣe mú wa lára nìyẹn. Nǹkan tá a ṣe rí gẹ́gẹ́ bíi wípé kí làwọn bàbá ṣe, kí ni Chief Sunday Ìgbòho ṣe gangan? Eléyìí ti dé, ó ti ní 3 years tán ṣe nǹkan kan, òun máa ṣe within 6 months. Now Ọlọ́run ti fi wọ́n sílẹ̀, whereas wọ́n ẹ̀ṣẹ̀ fi wọ́n sílẹ̀ níbi ìjẹta ló ń fi wọ́n sílẹ̀ ń sìn. Táwọn tún lọ ń rent àwọn èèyàn wá sórí platform wọn wípé àwọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀, ẹ wá o, ẹ wá gbọ́rọ̀ lẹ́nu nínú àwọn tó ń whereas wọ́n sẹ̀ tí ọmọ àwa Yorùbá ń tún lórí wa tó mọ̀ nípa ẹ̀. Ní ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, mélòó lẹ rí wípé wọ́n ń sọ lórí platform wọn? Ẹ̀yin ò mọ̀gbà tí ọ̀rọ̀ àwọn Lady K, mọ̀gbà tọ́rọ̀ wọn ṣẹlẹ̀, mọ̀ bá ṣe tẹsẹ̀ bọ̀, mọ̀ bá ṣe sùn èmi àti yín tá a sùn tá a wo lórí ọ̀rọ̀ yẹn. Èwo la fi ṣe bíbò ń bẹ̀? Àwọn ẹni yìí ò máa sọ anything nípa ọ̀rọ̀ àwọn tán tì mọ́lé. Wọ́n máa ń parọ́ fáwọn èèyàn pọ́n ti gbà wọ́n sílẹ̀ mà ni. Àwọn máa move on lọ pẹ̀lú irọ́ tán ń pa, tán wá Sunday Kútọnu, tán wá Akíntírọ́ àti gbogbo lẹ́nu wọn lọ́hùn. Àwọn máa kàn bọ́ ta tán máa blackmail everybody mà ni. Àwọn máa gbàgbé àwọn tí àwa dẹ̀ rò pé bóyá lóòótọ́ o, àwọn ti ṣiṣẹ́ tàbí kí náà tẹ̀ láwọn sọ náà, àwọn ń ṣiṣẹ́ lọ. Bọ̀tẹ́ wá wo ẹni tọ́lọ́hun tún lò. Torí nígbà yẹn lọ́hùn, ní ìpínlẹ̀ ìgbà tán kó wọn yẹn, Chief Sunday Ìgbòho ó dìde. Ẹ máa gbọ́ níbí báyìí, ó dẹ̀ possible kẹ́yìn náà ti gbọ́ tẹ́lẹ̀. Chief Sunday Ìgbòho dìde, wọ́n pe Chief Sunday Ìgbòho wọ́n dìde. Àwọn pípù yìí náà lọ bọ́ síta. Àwọn lọ́sẹ̀ tí wọ́n họ̀p o, àwọn tó sẹ̀ tí wọ́n họ̀p náà lọ dìde sí wọn o, àwọn lọ́ ní kọ́lọ́pàá lọ kó wọn o. Àwọn èèyàn àtúbà Chief Sunday Ìgbòho sọ̀rọ̀, Chief Sunday Ìgbòho wọ́n tún wálẹ̀ díẹ̀.
àwọn ẹni yóò jẹ́ kán sùn kò jẹ́ kán wo. Lára àwọn nǹkan tá à ń sọ náà nìyẹn wípé it's not pé bóyá àwọn ẹni yìí wọ́n fò dọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation. At the end of the day, ṣe Sunday Igboho tiraka, ó gba gbogbo ọ̀nà, àwọn ẹni yìí mà jáde. Ẹ jẹ́ kí Dúpẹ́ kó bọ́ síta kó wá fi gbogbo nǹkan tó ní nílé ayé kó fi búra pé òun lòún gba àwọn ẹni yẹn sílẹ̀. Títorí ẹ̀yin tó ti jèrè ọkàn yín pẹ̀lú irọ́ àní last month tí mo sì ń sọ yìí. Sísà mi yẹn sọ fún mi wípé gbogbo àwọn tán kó wọ́n ti gbà wọ́n sílẹ̀. Nǹkan tó ń sọ fún yín nìyẹn. Àní àwọn máa ń fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí ẹ fẹ́ gbọ́. Ẹ ti gbọ́. Nǹkan tí ẹ fẹ́ gbọ́ òun náà fẹ́ sọ fún yín. Tọ́ bá ti mọ̀ wípé òkè ariwo lẹ fẹ́ gbọ́ o, ẹ̀ka bọ́sìtà nǹkan tó tẹ fẹ́ gbọ́ kí ló tún kù tán máa lè gbọ́ ń sìn yín o. Ẹ máa rí wípé lẹ́yìn on the 29 of this month wọ́n tún ti máa ṣe paperwork, wọ́n máa ti wá irọ́ míì jáde kó tó yẹn gan nǹkan míì máa jáde because wọ́n máa mọ̀ pé nǹkan tẹ fẹ́ gbọ́ nìyẹn. Ó wá kù sí yín lọ́wọ́. Ó kù sí ẹ̀yin tẹ sì nígbàgbọ́ because tó bá di 29 yẹn tí wọn bá sọ wípé òkè o Adele leléyìí o adẹ̀ ti rí wọn dẹ̀ lọ ti ń ṣiṣẹ́ a lọ ṣe interview fún wọn everything ti wà okay. Ọmọ Yorùbá ìwọ tó bá tún sọ wípé Dúpẹ́ ó ṣe kinní kan ìyẹn lọ ní bọ́ba yóò bá rí ọba ọ̀run wò ẹ̀ ẹlẹ́dàá gbogbo àwọn ọmọ Yorùbá tó ń dà ríboríbo tó jẹ́ pé àwọn èèyàn lásán kò ń ṣe èrò tó ti rẹ́dì láti dìde láti support ìrìn àjò yìí. Ọmọbìnrin ó ba gbogbo ẹ̀ jẹ́. Màá sọ nǹkan kan lénìí wọ́n ní ìdí nǹkan kan ní ìgbà kan ní ìgbà péréje kó tó di pé ọmọbìnrin dé. Àwọn ibì kan wọ́n ní ìdí èèyàn bíi 7 àwọn èèyàn ni mo sọ wọ́n ní ìdí èèyàn 7 ní ilẹ̀ Yorùbá. Àwọn èèyàn 7 èèyàn ni o. Wọ́n fẹ́ sọ ipò òkè lóòótọ́ a wà pẹ̀lú àwọn ẹni yìí. Wọ́n rí èèyàn 4 brọ́dà mi àti sísà mi bàbá mi àti ìyá mi ẹ bá mi ṣe cup of tea sẹ́gbẹ̀ẹ́. Wọ́n rí èèyàn 4. Ó ń kù èèyàn bíi 3. At the end of the day ní ìgbà tí ìyá ìdè tó ní irọ́ ni wọ́n fẹ́ gbé kọ́ nìyẹn nǹkan tóun fẹ́ fi gbà ó ti wà lọ́wọ́ òun nǹkan tóun fẹ́ ṣe ọwọ́ òun ló wà òun ni Ọlọ́run gbé ilé ayé yẹn fún òun lọ́lọ́run ní kóun máa lọ Ọlọ́run ti fi gbogbo everything òun Ọlọ́run ti fún òun ní date tí gbogbo ẹ̀ ṣáà ń lọ tó ń lọ síwájú tó ń lọ sẹ́yìn. Nínú èèyàn 4 èèyàn 2 wọ́n jábọ́ nínú ẹ̀ o èèyàn 2 péré òun ló wà lẹ́sìn. Tó dẹ̀ jẹ́ wípé tó bá jẹ́ pé ṣe la rí èèyàn 7 yẹn tó bá pé ní ẹ gbàgbé nǹkan tá à ń sọ yìí. Àwọn tó fẹ́ support yín náà tó fẹ́ dúró tì yín náà àwọn náà fẹ́ rí proof àwọn nǹkan kan. Àwọn nǹkan tí mò ń sọ ó yé àwọn kan. Nígbà tọmọbìnrin yìí tó bẹ̀rẹ̀ sí ní dé ẹ wo gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti sún sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí àwọn tó ń ṣe tinú tọkàn ẹ wo ibi tó bá wa dé. Torí ẹ má jẹ́ ká wò ó bí ìgbà tó jẹ́ pé à ń promote Dúpẹ́ no ọ̀rọ̀ là ń sọ àlàyé lèmi ń ṣe èmi ò bu mi ò dẹ̀ ṣépè tàbí gbépè lẹ́nu mi rí bọ́ a ní ìdí ẹ̀ lásìkò yìí tó bá tásìkò tá à ní ìdí ẹ̀ àsìkò náà máa dé tá à ní ìdí ẹ̀ ṣe mọ̀ ẹ́ pásìkò kan wà àsọ àlọba àlọra fílẹ̀ àfọwọ́lẹ́rọ̀ tó bá ti wá tó àsìkò tó jẹ́ pé gbogbo nǹkan ló ní ìgbà tí àkókò. Ẹ máa bá mi ká lọ ẹ jẹ́ ká sáré gbọ́ mẹ́sẹ̀gì yìí. Ẹ kú ilé o ṣàlàáfíà ni mo bá gbogbo yín ẹ ṣé o ẹ kú àdúró tí wa o ó dá mi lójú pé gbogbo báwa ṣe wà lọ́hùn yẹn iná a máa sáré sọ́tún sáré sósì pé ká lè jáde ẹ ṣé àní fi irú ẹ̀ gbá o gbàtíṣu ẹgbẹ́ ìbájí náà ò ní fẹ́ ní kankan ṣàwátì o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dẹ̀ fàsìkò kí bàbá wa Ìgbòho torí pé Ọlọ́run ló ń fi èèyàn ṣe olórí ìbájọmọ àná ló wọn Ọlọ́run kó gbé síbẹ̀ ó ti gbé síbẹ̀ ní ẹ̀kọ́ sí tẹ́nì kankan
tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjọ yẹn gangan tán ti kó wa dé Agodi ni a ti pe bàbá wa Ìgbòho. Ẹsẹ̀kẹsẹ̀ náà dẹ̀ ti àtẹ́ǹsì wa, wọ́n bá lọ́ọ̀yà sọ̀rọ̀. Ẹsẹ̀kẹsẹ̀ náà ti connect lọ́ọ̀yà tí wọ́n mọ́ wa again, tí lọ́ọ̀yà yẹn dẹ̀ bá iṣẹ́ yẹn lọ. ẹni tí obìnrin tó wà nù wọn òun ló ń sọ̀rọ̀ yìí o. Ó lẹ́sẹ̀kẹsẹ̀ tán get in touch pẹ̀lú Chief Sunday Igboho lọ́n ti gbé ìgbésẹ̀, lọ́n ti gbé lọ́ọ̀yà dìde, lọ́n ti gbé ìgbésẹ̀. ṣé bẹ́ẹ̀ yàn kan ló rán wọn lọ? Dọ́kúmẹ̀ntì tán tún wá gbélé wọn lọ́wọ́ òun ló wá bà tiwọn jẹ́. Òun ló jẹ́ kán pẹ́ ń bẹ̀ yẹn. Tó bá jẹ́ pé dọ́kúmẹ̀ntì tí tẹ bá rántí ńgbà náà lọ́hùn tán lọ bá wọn níbi tán lọ réèdì wọn, tó ń sọ lórí iṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀, tó ń sọ ní láìfi pé wọ́n lọ ṣe photocopy ní ẹ̀yin tẹ bá rántí ẹ bá mi fi yes síbẹ̀. Tó wà ní láìfù náà lọ́jọ́ náà, tó ń ṣe aṣòṣìmámọ̀, ṣẹlẹ̀ ya mọ́mí ṣẹlẹ̀ ya dáadé ẹ wo bó ṣe ń ṣe. Ẹni tó lọ ṣe photocopy wa kò tí ì dé, wọ́n ń wò yín l'Amẹ́ríkà, àwọn UN ń wò yín, satellite ń wò yín, ẹ máa tẹ̀lé wọn lọ. Àbí bẹ́ẹ̀ kọ́ ló rí ni? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tẹ bá ṣì rántí, ẹ jẹ́ kí n rí kọ́mẹ̀ntì ńbẹ̀ yẹn, ẹ bá mi fi yes sílẹ̀. Document tán bá ní file document nǹkan just but èèyàn nǹkan mi mọ̀ just common sense. Ṣẹ́yìn bẹ́ẹ̀ ṣe wà yẹn lè type lórí laptop yín kẹ́dẹ̀ forward ẹ̀ séèyàn. Dúpẹ́ wà níbì kan níbi tó ti ń jẹ kẹ́tọ́kì, ó crèche ẹsẹ̀, ó tẹ pépà kan wá ní kẹ́ lọ ṣe photocopy ẹ pé UN ló fún yín. Ọmọ wa gan-an ní kó mọ ọmọ yìí gan-an ní kó má kú. Kí ló máa pa ọmọ yẹn tí ò bá jẹ́ pá gọ̀ yẹn gangan ló fẹ́ pa? Ẹ sọ fún mi náà. Dọ́kúmẹ̀ntì tán bá lọ́wọ́ wọn yẹn òun ló ti jẹ́ kán pẹ́, òun ló jẹ́ kán pẹ́ níbi tán kó wọn sí títí báyé tán fi gbà wọ́n sílẹ̀. Àwọn ènìyàn máa silent mọ́ ni. Ṣé kí ló ń porúkọ ẹ̀ èyí tó lóun ní irùngbọ̀n yẹ̀wùkẹ́ tó jẹ́ pé anti Yorùbá nation ní láti ilẹ̀ àwọn èèyàn tán mọ̀, mo ti sọ rí. Ẹ lọ wo kí ló ń porúkọ ẹ̀ black ant tó lóun wà l'Amẹ́ríkà onírùngbọ̀n yẹ̀wùkẹ́. Ẹ lọ wo gbogbo program tó máa ń ṣe láti ọjọ́ àárọ̀ ẹ̀ láti ìgbà tó darapọ̀ mọ́ ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ lọ wo program ẹ̀ láti bí 2 years ago. Ó ti wà kó tó di wípé Dúpẹ́ dé pẹ̀lú ó dé wá bá wa. Alátakò lòun jẹ́ lórí ìrìn yìí, torí ẹ̀ ni àṣepọ̀ òun àti Dúpẹ́ ló ṣe jọra. ẹni kinní kan bí àwọn ló máa ń ra òun he. Ìwà black ant ó jọ pẹ̀lú ọ̀rọ̀ Onídúpẹ́, ọ̀rọ̀ wọn jọ wọ̀, torí ẹ̀ ló tó jẹ́ pé òun náà ló fi ṣe olórí wọn, tó fi ṣe olórí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀. Ẹ lọ wo program tó máa ṣe tí ò bá bú Yorùbá World Media, ó ti ń bú bàbá Akíntóyè kó tó di wípé Dúpẹ́ dé. Ẹ̀rí máa jẹ́ mi nìṣó, ó wà lórí YouTube. Ẹ táìpù black ant èyí tó wà ní Amẹ́ríkà tó ní òun ni ọmọ Dúpẹ́ Onítìrí bí boyfriend ẹ̀ dẹ̀ ni. Kẹ́ lọ wo àwọn videos ẹ̀ tó máa ń gbé flag sí ẹ̀yìn ọrùn báyìí. Ó máa ń tako bàbá Akíntóyè, àtakò Chief Sunday Igboho, àtakò gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ni òun kò rí nǹkan tó darí láti ìgbà tó join ni wa. Ẹ jẹ́ ká máa gbọ́ díò yẹn lọ. Ìjọ tán gbé wa lọ sí kóòtù gan, a tún bá bàbá wa Igboho sọ̀rọ̀, so wọ́n penetrate sí DPP pé no case to answer làwọn fẹ́, so nǹkan dẹ̀ fẹ́ náà kò ló padà ṣe. Àdẹ̀dúpẹ́ fọ́lọ́run, àfàsìkò ìtúndúpẹ́ lọ́wọ́ wọn lórúkọ èmi àti gbogbo àwọn tó kù mí pátá. Àfi àsìkò ìdúpẹ́ pé iná wọn dẹ̀ tún bá wa clear owó, torí à ń gbọ́ pé àwọn kan sọ káàkiri pé àwọn occupying ni wọ́n sanwó. Irọ́ ni o, kò sí tó ṣẹ̀yìn níbẹ̀ o, everything ló ṣojú. Wọ́n láwọn ń gbọ́ tó ń sọ káàkiri pé àwọn kan occupy náà sọ pé àwọn làwọn dáwó. Wọ́n ní ṣe Sunday Igboho
òòṣà owó bàbá dá mi, òun ló ṣe gbogbo everything, òun ló tún ná owó. Ẹni yìí sì máa wá sí life o, àfi tó bá wùn láti má gbójú jáde wípé òun ló tún ná gbogbo owó. Àlàyé wo ni Dúpẹ́ ṣe fún wa lórí ọ̀rọ̀ àwọn tó jẹ́ kán kó lẹ́yìn ẹ̀? Torí èèyàn lè dá wọn lẹ́bi. Téèyàn ò bá ṣe bóyá èyí tó jù yẹn lọ ni ò bá ṣe. Bọ̀ ẹni tó ń parọ́ mọ̀, ẹni tó ń pa fún lè má tètè mọ̀. Bọ̀ Dúpẹ́ tó rán wọn jáde mọ̀ pé irọ́ lòun ń pa. Bọ̀ àwọn dúró lórí wípé àwọn náà fẹ́ pẹ̀lú ẹni tó jẹ́ pé ó ja ìjà òmìnira yìí tó fi bọ́ sí. Torí pé ó sọ fún ẹ pé mímì nǹkan ò lè mì wọ́n. Ó ní òun ti gba gbogbo everything ti wà lọ́wọ́ òun. Kò sí nǹkan tọ́lọ́pàá kankan fẹ́ fi òun ṣe. Ẹ lọ síbẹ̀, ẹ báwo ló ṣe ń pèdè náà gbà yẹn náà. Ẹ lọ sí orílẹ̀-èdè yín tàbí ẹ lọ gba ilẹ̀ yín. Ẹ lọ gba ilẹ̀ yín ni ló ń sọ. Kò sí nǹkan kan tán fẹ́ ṣe fún yín. Náà ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Gbogbo bọ́n ṣe pé wọ́n tán dẹ̀ pé DPP direct tí ẹ tó wà ní DPP yẹn tún pè padà pé òun retí lọ́yẹ̀ ó yẹ kán ti wá bá òun, gbogbo ẹ̀ kò ṣẹ̀yìn mi. So àfàsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ò ní ṣàṣetì o, ẹ ní jagun bógun lọ lágbára Ọlọ́run. Láìpẹ́ láì jìnnà àdúpẹ́ ayọ̀, ogun tó ti ṣe ò ní gbérí mọ́. Nígbà tí iṣu ìbá jiná tán láti àìta, a ò ní fi ṣàwátì, a ò ní fi gbogbo wa ṣàwátì. Àdúpẹ́ olórúkọ èmi àti gbogbo àwọn ènìyàn mi. Àdúpẹ́ fún kọ́lọ́run kó bá wa dúpẹ́ o, ẹ ṣé o. Odò àgbéwà kò ní gbọ́dálẹ̀ o. Now, ṣé gbogbo wa láti gbọ́ báyìí ń sìn wípé kí ni ṣe Sunday Igboho tún làwọn fẹ́ pé ẹ ya pépà ni. Ẹ ṣe débi wípé ẹ ya pépà, kò sí pọ́npọ́n ń lọ sí kóòtù, wọ́n fẹ́ padà lọ sí wá police station tàbí nǹkan kan. Ẹ fa gbogbo ẹ̀yà. Ọlọ́run dẹ̀ gbà fún, Ọlọ́run dẹ̀ fún wọn ṣe. Ọlọ́run fún ṣe, títóbi fún Ọlọ́run. A ní ṣe Sunday Igboho gan, ó yẹ kán máa bira wọn wípé ta ni mí. Torí ẹni tó bá jẹ́ àkàndá èèyàn, òun gángan kò ní mọ bóyá máa ṣẹlẹ̀. Torí pé Ọlọ́run ló ń lò, Ọlọ́run ò dẹ̀ ní lò wá síbi aburú. Ẹ wo ìgbà tí Dúpẹ́ ti dé tó lóun lọ́lọ́run rán wá. Ṣé Chief Sunday Igboho sọ fún yín wípé òun wá lálàá, òun wá rí, òun wá pàdé Ọlọ́run, Ọlọ́run wá sọ fóun, Ọlọ́run wá sọ, ó kàn máa ń sọ wípé mo fẹ̀mí mi búra ni tó bá tó ọ̀rọ̀ yìí pé bóyá wọ́n fẹ́ búra sí. Now, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa kan. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn náà sọ fún ìpalẹ̀mọ́ èyí tó ń bọ̀ ní 20 months. Ó dàbí pé ó kù 8 days báyìí ní fẹ́rẹ́ jogi, torí a tiẹ̀ ti mú aṣọ, àti mú àǹkárá, omi kò lè jómi ìnira fún àwa, omi ìrọ̀rùn ló máa jẹ́ fún wa. Torí ìrọ̀rùn eku ni ìrọ̀rùn ẹyẹ. Tó bá pọ́n ṣe lọ́nà tó tọ́ ni àti ọ̀nà tó yẹ, wáì tínú wa ò ní dùn. Bó a mọ̀ wípé ó kó ìparun. Irú nǹkan tá play yìí, òun náà náà tún fẹ́ ti ẹlòmíì sí. Kò dẹ̀ ní jẹ́ kí àwa kan sùn again tó bá tún bẹ̀rẹ̀ báyìí. Brọ́dà mi àti sísà mi, ẹ jẹ́ ká lọ gbọ́ mẹ́sẹ̀jì látẹnu àwọn bàbá wa. Àpapọ̀ akíkanjú ọmọ Yorùbá jákèjádò tilé toko. Mo kí gbogbo wa pa kó ojúmọ́ o. Lénìí, ibikíbi ẹ bá ti ń gbóhùn mi jákèjádò àgbáńlá yí a kó ojúmọ́. Bẹ́ẹ̀mi ṣe máa wí màmá pé ìgbàkígbà yá a bá rí ni òun náà rè àwúrọ̀ ẹni a kó ojúmọ́. Ó tọ́jọ́ mẹ́ta àti ráwọn ìránṣẹ́ wá pé a kò dẹ̀ gbóhùn bàbá. Ibi iṣẹ́ àwòrò ṣàṣà padẹ̀ gbà n kò rébi kan, mo wà létí gbọ́. Mo tún wọlé dé lẹ́nìí.
gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ti lé toko kí gbogbo yín tẹ́tí kábàjọ má gbọ́. Síwájú ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ìyá mi ẹni orí yọ ó di ilé, ẹni orí yọ ó di ilé. Ìyí Májàsọ́lá gbà á lẹ̀ ní Ìbàdàn àti gbogbo àwọn yìí ìyá onítìrí fi irọ́ ayérayé kó mọ́ àhámọ́ ìjọba. Májàsọ́lá gbà wọ́n bílẹ̀ ayé ṣe rí nẹ̀rẹ́ yẹn, ibi abá ti rí máa pa, ibẹ̀ nẹ̀ra ti rí máa gbà á lẹ̀, ibi ọ̀tọ̀nìjẹ́ bá dẹ̀ ti wà àfi kí ọ̀gbànílẹ̀ gbanílẹ̀ ní ẹ̀dẹ̀ máa wà ń bẹ́. Akínyìn kú oríire o, ajá ayére gbó ẹkùn ó bọ̀ láyọ̀, a kú oríire o. Àmọ́ ṣá bàbá Èkìtì ó lanu kótó, orin Ebenezer Obey ó bọ́ sí lẹ́nu, yí òtítọ́ rẹ̀ máa lékè irọ́ kí Májàsọ́lá àtàkíntóyè Professor Májíwá padà. Bàbá Èkìtì àti ẹ̀dùpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ń gba Obey bá túbọ̀ dàgbàdàgbà tó bá gbéṣẹ̀ tó bá relé, ẹ̀yin ará Èkìtì ẹ̀rẹ̀dẹ̀ máa jogún, ẹ̀rẹ̀dẹ̀ fẹ́ jogún Miliki series, Obey Commander Miliki system. Àwọn ará Ẹ̀gbá kò ní gbà, àwa náà ti ń wá practice, toró yẹ kí bàbá Èkìtì kẹ́ túbọ̀ wá practice dáadáa. Ẹ gbìyànjú orin Obey ṣùgbọ́n ó kù dẹ̀, ẹ túbọ̀ wá sí practice. Orin yèmí máa wá kọ rèé fún Májàsọ́lá àti Professor Bánjí Akíntóyè. Májàsọ́lá bàbá ló rán ẹ wá kó wá jìjàgbara tiwa, gbogbo abínú ẹni o ẹ jẹ́ lọ dákẹ́ pẹ́mpẹ́m. Bàbá ló rán ẹ wá Májàsọ́lá kó wá jìjàgbara fún wa, gbogbo abínú ẹni o ẹ jẹ́ lọ dákẹ́ sẹ́msẹ́m. Professor Akíntóyè bàbá ló rán yín wá kẹ́ wá jìjà òmìnira fún wa, gbogbo àwọn abínú ẹni o ẹ jẹ́ kán lọ dákẹ́ pẹ́mpẹ́m. Bàbá ló rán yín wá kẹ́ wá jìjà òmìnira fún wa, gbogbo abínú ẹni o kán lọ dákẹ́ jẹ́jẹ́. CSI bàbá ló rán ẹ wá kó wá jìjà òmìnira fún wa, gbogbo abínú ẹni o kán lọ dákẹ́ sẹ́msẹ́m. Bàbá ló rán ẹ wá Májà kó wá jìjà òmìnira fún wa, gbogbo abínú ẹni o kán lọ dákẹ́ sẹ́msẹ́m. Obey tún tẹ̀síwájú ó pé Jésù Kristi nígbà tó ń bẹ láyé, wọ́n purọ́ ọmọ, wọ́n ṣèké mọ́, wọ́n purọ́ ọmọ lójú kóró ojú, wọ́n ní oníkọ́ má san owó orí mọ́. Àmọ́ síbẹ̀síbẹ̀ tí bàbá láṣẹ, Májàsọ́lá aṣíwájú ogun wa nígbà tó ń jagun ẹ̀ tógun ń jó lọ́wọ́, wọ́n purọ́ ọmọ, wọ́n ṣèké mọ́, wọ́n níná wọn lówó, wọ́n ní ṣe ló ń purọ́, wọ́n ní kò lóògùn rárá. Àmọ́ síbẹ̀síbẹ̀ tí bàbá láṣẹ, àdàbà ọ̀run sọ̀kalẹ̀ wá o, wálé wálé wálé. Mo bọ̀ wálé, ọ̀rọ̀ mi dá lórí gbogbo ẹ̀yin ìgbéró dání, gbogbo ẹ̀yin onígèǹje. Àṣírí irọ́ tú po, àṣírí irọ́ tú. A ti sọ àníbírọ́ bá lọ lógún ọdún jọ́kan náà òtítọ́ máa bá. Gbogbo ẹ̀yin onímùtùmùtẹ̀ kẹ́ ẹ lọ dákẹ́ pẹ́m. Ọlọ́run èrò Májàsọ́lá wá, gbogbo ọ̀rọ̀ yẹn pamọ́ ẹ fi ṣe, gbogbo èpè yẹn gbéṣẹ́ ẹ fi ṣe. Ó hùwà bí Jésù olùgbàlà aráyé. Ohun Májàsọ́lá ṣe tayọ gbogbo ẹ̀yin ọlọ̀tẹ̀ nìyẹn. Májàsọ́lá ó hùwà bí Jésù Kristo olùgbàlà. Ìbàbàjọ́ dáríjì wọn àwọn olórí kórí nítorí pé ńṣọ kò mọ ohun tí wọ́n ń ṣe. Májàsọ́lá dáríjì yín, ó mọ̀ pa láìmọ̀kànrẹ́ yín ẹ̀yin dàdà gọ́nà ẹ̀yin òpònú, ẹ̀yin aláìkò mọ ohun tẹ́ ń ṣe. Gbogbo ẹ̀yin ọ̀tọ́nijẹ́ àṣírí irọ́ tú pátápátá po, àṣírí irọ́ tú.
gbogbo ẹ̀yin ọmọ ọ̀yà kọ̀ǹfọ́ torí kọ̀ǹfọ́ rẹ̀ ìyá yín ìyá onígèǹjẹ ìyá òpùrọ̀ ìyá tó wá ba ohun tó dáa jẹ́ occupy ó kó gbogbo ọmọ Yorùbá àwọn tí kò mọ̀ kọ́mọkàn ó kó wọn sí yọ́ọ́yọ́ àwọn ẹ̀nẹ̀kẹ́dẹ́rẹ́ ọ ò lè jókòó kọ́ ronú wọn kọ́ pàrọ̀ kọ́ pọ̀dọ̀ fínú wọn pé ohun tí ìyá yìí wí bí ọ̀rọ̀ wèrè yìí òótọ́ ni àbírọ́ ọ ń parọ́ fún yín ẹnu wọn ń dùn ẹ̀dẹ̀ dìndìnrìn títí gbogbo ẹ̀yin ẹbí àdìndìnrìn káyé ẹ̀dẹ̀ ń tẹ̀lé rọ́ ó jájó yín lójú báyìí o ó jájó yín lójú pátápátá po ẹ̀ padà lẹ́yìn irọ́ ẹ̀ padà kúrò lẹ́yìn ọ̀tẹ̀ ìjọba rẹ̀ rọ́ọ̀yà yín wá pé kó wá ba iṣẹ́ májàsọ́lá jẹ́ àtiṣẹ́ bàbá àtiṣẹ́ ìjàgbára Odùduwà irọ́ rẹ̀ ìyá yìí ń pa ẹ̀yin òpònú ẹ̀dẹ̀ tún tọ̀ lẹ́yìn bí bá tún gbọ́ bẹ́nìkan bá tún gbẹ́nu nígbèkúgbè pé ìyá kan ń jà fúnlẹ̀ Yorùbá bàbá kan náà ń jà máa mọ̀ pé onítọ̀hún ògbólógbò ọ̀bọ́lájídò onítọ̀hún ògbólógbò ìmàdò ọ̀bọ́lájídò ń ro onítọ̀hún ọ̀bọ ìnàkí lájídò ń ro onítọ̀hún ìyá yìí sì ń jà fúnlẹ̀ Yorùbá à ń kì à ń là ẹ̀pẹ́ òmẹ́nikú àádábà ọkà àròkò fẹ́ yẹ jẹ ẹ̀tún bí wá pé ọkùnrin ní àbòbìnrin ń gba ayé sì ń jáyé obìnrin kò ń ṣiṣẹ́ àgbẹ̀ àwọn ọkùnrin rèé roko inú yín bu ẹ̀rọ ọ̀run sá ìyá yìí sì ń ṣiṣẹ́ Yorùbá iṣẹ́ ẹ̀rọ iṣẹ́ ẹ̀tàn iṣẹ́ èké iṣẹ́ ète iṣẹ́ gèǹje iṣẹ́ ìtúwọ́ká ìyá kan fọ́ ẹ lọ jáwọ́ nídìí ìdò eré ọmọdé ni wọ́n ní pẹ́pẹ́ sí májàsọ́lá rẹ̀ lọ́mọ ogun wọ́n ti lọ ra uniform wọ́n ti lọ ra bàtà wọ́n ti lọ ra kakí ẹ ò tiẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní lọ́pọlọ ẹ ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní lóye ìyẹn ọ̀rọ̀ yẹn kì í ṣọjọ́ èní ó kù bíntí ìyẹn kù bíntí n kò bàtà délé wá lẹ́nu ṣùgbọ́n tí adélé sì ń bọ̀ nínú rẹ́kọ̀dù tó ń bọ̀ lọ́jọ́ iwájú bàbá rẹ̀ rán májàsọ́ láwọ́ Ọlọ́run rẹ̀ rán wá ẹ̀yẹ ṣetánàdì ẹ̀yẹ dìtẹ̀ ẹ̀yẹ fọ̀tẹ̀ bá ohun tó dáa jẹ́ wọn Ọlọ́run kò pè kẹ́ ẹ jẹ́ láyé Ọlọ́run kò kọrí iyì mọ́ yín látọ̀run ẹ̀dẹ́lẹ̀ ayé ẹ̀ fẹ́ gba yìí ọ̀tọ̀ àpàpàǹdodo bísẹ̀ tí máa kó bàbá rẹ̀ rán májàsọ́ láwà bẹ́ẹ̀ ṣe purọ́ mọ́ Jésù Kristi kẹ́ tó kàn má gbélébù gbogbo rán ìṣẹ́ ò ti pamọ́ májàsọ́lá gbogbo ọ̀rọ̀ yìí sí ẹ kò ti pamọ́ ó jalè ó jówó ó gbowó ó ṣe gbá ẹ pé ìyá yín gbèwè dání ìwé orí burúkú sí ìyá yín gbé dání ìyá yín gbèwè dání ìyá òpùrọ̀ ìyá òṣì ìyá bàtẹnijẹ́ ó gbèwè dání ó lọ bó oṣù kẹfà ó ti lé lóṣù mẹ́fà ìyẹn ti pẹ́ ti dìklẹ́ alẹ́ Yorùbá wọ́n tún sì fòkúta fọ́ ilẹ̀ pọ̀ ìyá yín dẹ̀ gbèwè dání ẹ pọnú ẹ pọ̀jà gbogbo ìran afọ́fún gbẹ́mu ìyá yìí kò gbẹ́hùn kó ń dání tó kọjá irọ́ àṣírí rẹ̀ dẹ̀ ń tú báyìí bẹ́ẹ̀ mi ṣe máa wí ká tó kí ni ká tó yí ni ó dàbọ̀ ọjà ọ̀dì 29 dé tán gbogbo àwọn adélé yín látàjùlé ọ̀run tọ́wọ́n bá parapọ̀ mọ́ tàjùlé ayé kẹ́ ẹ wá gba ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ Tinubu ní ọjọ́ inauguration àdàbọ̀ nìyí ọjọ́ yẹn ń bọ̀ lọ́nà adúpẹ́ lọ́wọ́ ẹni re tó ṣohun re májàsọ́lá balógun tíá mo kí gbogbo ẹ̀yin àpapọ̀ akíkanjú ọmọ Yorùbá pátá tilẹ̀ tó kó mo kí gbogbo ẹ̀yin àwòrò ṣàṣà tí mo oyún ìgbínú karahun mo kí gbogbo ẹ̀yin ọmọ ogun májàsọ́lá pírímù jákèjádò àgbáláyé tẹ́ ẹ ṣòro lẹ́yìn bàbá tẹ́ ẹ pójú kò ní tì tẹ́ ẹ sọ wípé kàkà kèkú má jẹ́ ṣèṣe àfi ṣàwádànù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá po àṣírí irọ́ tú onídìrí onírọ́ ńlá ojú olóró rẹ o
ẹ wò ìyá yín ẹni ibi, ẹ wò ìyá òṣìkà tó kọ́ ọmọ Yorùbá sí wàhálà tó fẹ́ báyé jẹ́ porogodo. Májàsọ́lá máa báṣẹ́ rẹ lọ. Àdàbà ọ̀run sọ̀kalẹ̀ wá o, wálé wáyé wáyé Jésù Kristi ńgbà tó ń bẹ láyé wọ́n purọ́ ọmọ ẹni tó jí òkú dìde, Jésù tó lajú afọ́jú, Jésù tó máa bọ̀rọ̀ lára dá, wọ́n purọ́ ọmọ, wọ́n ṣe èké mọ́, wọ́n purọ́ ọmọ lójú koro ojú, wọn ló ní kó má san owó orí mọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí bàbá láṣẹ Májàsọ́lá Ìgbòho òòṣà tó fẹ́ gbà wá lóko ẹrú, ó wọnú igbó, ó ń bá Fúlàní jà, ó lé Fúlàní pa, ó lé wọn wọ́n já pa, ó bá sójà jà, ó lé wọn wọ́n já pa, ó bá Buhari jà, Buhari ń ṣu sára, ó ní àfi dandan kóun gba ọmọ Yorùbá sílẹ̀, àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn ẹni ibi wọ́n purọ́ mọ́, wọ́n ṣèké mọ́, wọ́n ló ń jí wọn lówó, wọ́n ní kò lo oògùn rárá, wọ́n ní irọ́ ló gbé dání, àmọ́ síbẹ̀síbẹ̀ tí bàbá láṣẹ àdàbà ọ̀run sọ̀kalẹ̀ wálé wálé. Bàbá Èkìtì wá sí practice wá sílẹ̀ Ẹ̀gbá ká wá kọ́ ẹ ní Miliki series ẹni ọ̀wọ̀ ire o. brọ́dà mi àti sísà mi, ìyá mi àti bàbá mi, ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀. Gbogbo ẹni tó sọ wípé òun gbérọ́ wá, òun fẹ́ fi wá fà wá sẹ́yìn. Mo sọ̀rọ̀ kan ní ẹ̀kan yẹn. Ẹ mọ bọ́rọ̀ Yorùbá nation, ẹ mọ bó ṣe ń lọ ni. Yàtọ̀ sí wípé ìkan nínú ara àwọn tán láwọn ò ṣe mọ́, àwọn ọ sọ fún àwọn wípé bàbá Àjàní Bello ó lọ bá ṣe Sunday Igboho, tí ò bá jẹ́ yẹn èèyàn mélòó ló mọ̀ nínú yín pé bàbá Àjàní Bello lọ sí Kútọ̀nù? Àwọn èyí tẹ́ gbọ́ nìyẹn, àwọn èèyàn jankan-jankan tó ní interest nínú ọ̀rọ̀ yìí, tó mọ̀ wípé ọmọ Adéyẹmọ òtítọ́ ló gbé sọ́wọ́. Bàbá Professor Wọlé Ṣóyínká, ṣebí gbogbo wa la mọ̀ gbà tán lọ sí Kútọ̀nù. Èho Professor Ṣóyínká, Wọlé Ṣóyínká. Àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wà o, àwọn lọ́balọ́ba náà wà o. Bọ̀ ìgbà tí ìyá yìí dé, tí ó bẹ̀rẹ̀ sí ní sọgbó, tó bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀yìn á máa bí ìgbà tó jẹ́ pé òun nìkan lòun lè ṣe é. Tó dẹ̀ tún wá sọ di platform di wípé káwọn yẹn máa wò wípé what is going on, kí ló ń ṣẹlẹ̀ gangan sìn. Ẹ sọ fún mi náà, wáì táwọn èèyàn wa nírọra wò wípé òkè níbi tọ́rọ̀ yìí ẹ jẹ́ ká kọ́kọ́ dúró ná. Àwọn èèyàn là ń sọ, àsọ èrò. Àwọn èèyàn kọ́tẹ́yìn náà mọ̀ ní wípé àwọn èèyàn dìde pẹ̀lú bí ṣe Sunday Igboho bó ṣe gbé ọ̀rọ̀ ẹ̀, wọ́n dẹ̀ rí ẹ̀dùn ọkàn ẹ̀, wọ́n dẹ̀ mọ̀ pé ó wà lórí òtítọ́. Ẹ̀wù káwọn èèyàn kan, mo sọ lórí program kan tí mo ṣe bóyá bíi 10 days ago. Èèyàn kàwé, ó ní master degree, ó jẹ́ engineer, ó jẹ́ doctor, ó jẹ́ whatever tó bá wù kó jẹ́. Ọgbọ́n tàbí fìrìgbọ́n kọ́ la fi ń ṣílẹ̀kùn. Ẹni tó lóun bá fún ní ọgbọ́n àti làákàyè pọ̀. Ọgbọ́n àti làákàyè là ń sọ o. Kó rí òtítọ́ kó dẹ̀ dúró tì, kó má mì, kó má ṣe pọ̀. Torí àwọn wo lẹ tiẹ̀ rí lẹ́yìn, àwọn wo lọ bọ́ síta tẹ́ lè fọwọ́ sọ̀yà fún nígbà eléyìí wà lẹ́yìn, eléyìí wà lẹ́yìn, eléyìí náà wà lẹ́yìn. Ẹ ka oyè ẹni tẹ́yìn mọ̀ láwọn èèyàn tẹ́yìn ò bá tiẹ̀ lè kà, wá lè ka díẹ̀ ńbẹ̀ tá a dẹ̀ gbọ́dọ̀ sọ síta. Ká mọ̀ wípé wọ́n dúró tán, tó mọ̀ pé nǹkan yìí lóòótọ́ a ní ìdí, a dẹ̀ rí èèyàn kan tó gbá front. Ẹ wo ibi tó gbé wa dé, káwọn èèyàn kan wáyé máa ní ìgbàgbọ́, tàbí kẹ́yìn kan máa rò pé bóyá ó ń promote ẹ̀. Kí ló ń promote lára ẹ̀? Ṣẹ́yìn tó ń gbéṣẹ́ pè ló ń promote. Tá a bá jọ gbọ́ gbogbo eléyìí, ká jọ máa gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ibi tí ọ̀rọ̀ ní tó ṣe kinní sí, báwo la fẹ́ mọ nǹkan tó ń lọ, báwo la fẹ́ mọ̀ wípé irọ́ ló gbé wa, káwa máa sọ pé fonítìrí sílẹ̀ kí ló ń promote lára ẹ̀? Kí ló ń promote? Bọ̀ ká fi ojú òtítọ́
àti ojú onírọ́ ká gbé wá sójú gbangba káyé bá wa wò ó ojú olè rèé olè Dúpẹ́ olè ìwọ tó ní gbowó bàbá gbowó ẹ gbé proof bọ́ síta proof báyìí pé proof lélẹ̀ tán fi gbowó ìwọ ò gbowó ń sìn ẹ gbowó nípa occupy ẹ gbowó nípa reclaim ẹ gbowó nípa declaim ẹ gbowó nípa kinní kan wọn ní kán máa dáwó ta ló ọmọ Yorùbá wo ló wá challenge yín ìjìnlẹ̀ ṣàwà ń bẹ̀ yẹn ẹ bá wa dáwó ẹ bá wa ṣe kinní kan ta ló béèrè ta ló pè yín ní ta ló sọ pé ó lè ní tàbí owó kọ́ la fẹ́ fi ṣe ìrìn àjò yìí ìwọ ẹ̀yin tẹ̀ ń jáde ẹ̀kọ́ wá mú proof kán wá sọ kí náà fi owó òmìnira kí náà wá fi ṣe ìyá yín gangan Dúpẹ́ gangan òun ni kó bọ́ta kó máa ṣàlàyé toró mọ àlàyé nǹkan tán fi owó òmìnira ó mọ nǹkan tán fi ṣe ó dẹ̀ mọ àwọn tó wà ń bẹ̀ ó dẹ̀ mọ nǹkan tán fowó ṣe wọ́n dẹ̀ ń ṣàlàyé fún bọ̀ ìgbà tó fẹ́ kó bọ́wọ́ sáwà ọmọ Yorùbá tó fẹ́ sọ àsọdùn tó fẹ́ máa bà wá nínú jẹ́ ló ṣe ń lò ó wípé wọn kówó jẹ kíná èló lówó Dúpẹ́ nínú owó oye tán dá nínú fún òmìnira nígbà náà lọ èló ló wà oye tó bá jẹ́ titi ẹ̀ kó bọ́ta pé £1,000 èmi ni mo ní £5,000 èmi ni mo ní. now ẹ jẹ́ ká lọ sí mẹ́sẹ̀gì bàbá wa ẹyọ kan tó kù ká gbọ́ nǹkan tí àwọn bàbá wa sọ fún ìpalẹ̀mọ́ a kó ojú lọ́nà 29 of this month a kó ojú lọ́nà ó yá ẹ jẹ́ ká gbọ́ a kó ojú lọ́nà àwọn Adele ó mà ga o. mo kí gbogbo àwọn ọmọ Yorùbá ń dúpẹ́ ibi tó tò mí sí. àwọn ọmọ ológo àwa tá a ní ìgbàgbọ́ gidigidi lórí ìjàǹgbara fún orílẹ̀-èdè Yorùbá mo kí yín ẹ kújọ́ mẹ́ta kan ẹ kú fọmọnìyàn ṣe lágbára Ọlọ́run gbogbo àníyàn wa á wá sí ìmúṣẹ ní agbára Olódùmarè. Ọjọ́ òní ní ọjọ́ 19 nínú oṣù karùn-ún ọdún 2023. Mo fẹ́ ṣe ìkéde pàtàkì. Ìkéde yìí mo fẹ́ kó dé ọ̀dọ̀ Federal Government of Nigeria nítorí pé àwọn gangan ni ọ̀rọ̀ yìí ló ta sí lára. Dúpẹ́ lóun fẹ́ wá bá yín jà o. Mo fẹ́ kí wọ́n tètè gbé ìgbésẹ̀ ní kíákíá nítorí pé ó kù bí ọjọ́ mẹ́wàá sìn ti inauguration of the new government of President-elect Bola Ahmed Tinubu will take off. Àwọn kan wà àwọn group of people kan wà tí wọ́n kóra wọn jọ tí wọ́n pera wọn ní Òmìnira 2022. Òmìnira. Wọ́n dẹ̀ ń pera wọn wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ara àwọn tá a jọ ń jìjàgbara fún orílẹ̀-èdè Yorùbá. Oh my God. Ẹ̀yin federal government àti gbogbo ẹ̀yin security apparatus ẹ̀yin tẹ́ head wọn àwa ń fi àsìkò yìí sọ fún yín wípé Dúpẹ́ Onítìrí Abíọ́lá kò kí ń ṣe ara àwọn ọmọ àwa ènìyàn àwọn ọmọlúwàbí tá à ń jìjàgbara fún orílẹ̀-èdè Yorùbá. Àwa ń gbé ìgbésẹ̀ tiwa diplomatically, à ń gbé ìgbésẹ̀ illegitimately, à ń gbé ìgbésẹ̀ legally, a dẹ̀ ń gbé ìgbésẹ̀ through the instrument of diplomacy, if I can put it that way. Gbogbo ọ̀nà tó tọ́ àti tí ó yẹ, and we are following the civil procedure. Lay down procedure according to international community, according to United Nations. Àwọn ò fi agídí ṣe o. Àwọn ló fẹ́ gba ìjọba. Dúpẹ́ Onítìrí ó ti gbé oríṣiríṣi plan kalẹ̀ láti gba ìjọba láti set up ìjọba tiẹ̀ kó wá sọ pé ìjọba orílẹ̀-èdè Yorùbá a ò mọ nǹkan kan ń pa ẹ o. Ẹ bá wa ṣe ètò yẹn bá wa President Buhari kí Dúpẹ́. bàbá Akíntóyè kọ́ ló rán wọn o. Bẹ́ẹ̀ni bàbá Akíntóyè kọ́ ló rán wọn. Ìgbòho Òòṣà ò rán wọn o. Gbogbo àwọn olùdarí Yorùbá National Struggle kò sẹ́ni kankan tó rán wọn níṣẹ́ o.
iṣẹ́ ara Onítìrí ló ń jẹ́. Ó fẹ́ truncate the government of the Federal Republic of Nigeria. Àwọn ò lọ́wọ́ sí àwọn ọmọ nǹkan kan. Wọ́n ti plan, wọ́n ti yan Adele tán fẹ́ gbé, wọ́n ti yan gómìnà wọn fún all the Yorùbá states. Wọ́n ti yan gómìnà tiwọn fún Ogun State, Ọ̀yọ́ State, Lagos State, Ondo State, Ekiti State, Kwara State, Kogi State, àtọ̀ṣun State. Wọ́n ti yan gbogbo wọn. Wọ́n dẹ̀ ní on 29th yẹn gan ni wọ́n máa gbórí jáde. Wọ́n láwọn ti ní interim government tiwọn. Ẹ lè máa kà sí irọ́, ẹ lè máa kà sí ẹ̀fẹ̀, kì í ṣe irọ́ o. Onítìrí is a very excuse me, Dúpẹ́ Onítìrí is a devil. She is so diabolical. Her intention, she doesn't have good intention at all for anybody apart from her own. Ara ẹnìkan ló mọ̀. Kì í ṣe ọmọlúwàbí rárá. Àwa tá à ń struggle fún Yorùbá nation, ọmọlúwàbí pọ́nbélé ni wá o. Ẹ̀yin federal government, ẹ má jáde kẹ́ wá label as terrorists. We are not. Àwọn Onítìrí ni terrorists, àwọn ni bandit. Àwọn ló fẹ́ fagídí ṣe tí ò yẹ. Dúpẹ́ Onítìrí nìkan ló ń pàṣẹ nínú group ẹ̀. Ó ní the facto general president or general lizimo of our group. A ò mọ nǹkan kan o. Ẹ lọ gbé Onítìrí nígbọ̀n ìgbà tó jẹ́ pé Ìgbòho kò dẹ́ṣẹ̀ kankan. He's not a terrorist. Igboho is not a bandit. Igboho is not part of Boko Haram tí wọ́n lọ attack ilé Òbò ní July 1, 2021 láìṣẹ̀ láìrò. Kí ló dé tí federal government látijọ́ ò gbé Onítìrí àtàwọn group ẹ̀ tán fẹ́ dàgbòrò rú? Ṣé yẹn ṣé à ń fẹ́ fi yé wa pé federal government mọ̀ nípa gbogbo ìgbésẹ̀ tí Dúpẹ́ Onítìrí ń gbé? Àbí federal government gan ló ń fún wọn ní backing ni because kò yé wa látijọ́ ẹ̀. Wọ́n náà ṣe declaration, federal government ò sọ nǹkan kan pẹ̀. Wọ́n náà ṣe reclamation, federal government ò sọ nǹkan kan pẹ̀. Wọ́n náà ṣe occupation, federal government ò sọ nǹkan kan pẹ̀. Nísìnyí tán náà ti yan Adele means regent, I think. Federal government is not saying anything. So is it because they are planning to decree us as terrorists? International community à ń pè yín o, ẹ bá wa dá sí o, àwọn kì í ṣe terrorist o. It is our right to ask for self-determination. Every indigenous tribe ló ní right yẹn. So ẹ má wàá fi sledgehammer kẹ́ fi pa ìrà o. We are not, àwa kọ́ la rán Onítìrí kó lọ ṣiṣẹ́ o. And Onítìrí is not, Dúpẹ́ Onítìrí is not working for the Yoruba, the legitimate Yoruba nation self-determination group. Ayàtọ̀ síra gédégédé. Rebel làwọn yẹn. Rebel, renegade people ni wọ́n. Please treat them according to what they deserve under the law of Nigeria. Ẹ má wàá ta sí wa o. Jẹ́jẹ́ wa là ń ṣe nǹkan wa o. Ṣé gbọ́? President Buhari, this information is to you personally and to the president-elect, Senator Bola Ahmed Tinubu. Ẹ gbé ìgbésẹ̀ ní kíákíá because to be forewarned is to be armed. Àwọn olóyìnbó sọ pé a stitch in time will save millions of people. Ẹ má jẹ́ káwọn ará dàgbòrú ní Dúpẹ́ Onítìrí. Ẹ má jẹ́ káwọn á da inauguration yẹn. Àwọn ò mọ nǹkan kan o. We are not part of the plan of Onítìrí to disrupt and to disorganize that event. Please, let all security apparatus take note, because tẹ́ ẹ bá take note, tí ó bá kán bá carry out threat wọn, omi ìpẹ́yìn fúnra ara yín lẹ gbà wọ́n o. Ẹ mọ̀ nípa ẹ̀. Ó dẹ̀ ń pé bóyá ẹ̀yin lẹ sponsor wọn. If we have not sponsored them, by now you should have acted, you should have tracked down Dúpẹ́ Onítìrí and her group and put them where they belong. Please, we are pleading. À ń bẹ̀ yín ni o, ẹ̀yin federal government. Ẹ gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé before it is too late. This information is coming from the stable of Kohani DB Global Outreach. Àwọn ń fà jàngbọ̀n o, a kì í fa wàhálà.
ṣe gbọ́ ẹ ṣé púpọ̀ orúkọ tèmi ni baba 3-in-1 me myself and I olùdarí kòhá nídìí global outreach kólúwa kó wà pẹ̀lú gbogbo wa ẹ ṣé ẹ kú palẹ̀mọ́ weekend. ṣe gbọ́ nǹkan tí àwọn bàbá wa bàbá 3-in-1 alàgbà wa ọ̀jọ̀gbọ́n wa tán sọ fún wa tán sọ fún gbogbo ọmọ Yorùbá information tán fún wa wípé ẹ gbà wá o ìgbésẹ̀ táwa ń gbé ó yàtọ̀ sí nǹkan tó ní tìrí ń gbé o àgbọ́rú eléyìí rí afíndẹ́rùbọ̀ lọ́rọ̀ ni o èyí tí Dúpẹ́ gbé wáyé àwa ò gbọ́rú eléyìí rí o bọ̀ ó ṣojú mi kò rò ó kọ́lọ́n kó ṣọ́ wa ju on the 29 lọ o ikú tó yáwọ́ ò ní pa wá o kò ní pa Dúpẹ́ náà o ojú wa báyìí kòrókòró báyìí la máa jọ mú dé 29 níbi Ọlọ́run ò ní jẹ́ kán tú ọ̀dọ́nà fún àwọn èèyàn wọn tán tún máa lọ wọ́n lè ti wá lọ hun irọ́ kan jáde before then wọ́n dẹ̀ lè máa wò ó náà ojú tá máa fi wòran náà ò ní fọ́bọ ìjọba Buhari àwa ò mọ nǹkan kan nípa ẹ̀ o ẹ má wá tàgì wa bẹ́ẹ̀ ṣe tàgì àwọn Biafra o wípé wọ́n fẹ́ gbàjọba tipátipá Dúpẹ́ onídọ̀tí náà òun ló rán wọn lọ sí airport nígbà yẹn náà o bóyá it's not last year ní bíbáyìí tó rán àwọn ọmọ kan lọ sí airport ní ti ìgbà yẹn ló sọ pé àwọn fẹ́ reclaim ilẹ̀ àwọn bọ̀bọ̀ Saudi ní Ọjọ́ta tán lọ lẹ́lẹ́kejì ó mọ àwọn group tán lọ nígbà yẹn lọ́wọ́ sọ pé bóyá Saudi ń ṣiṣẹ́ fún Onítìrí Saudi ò ṣiṣẹ́ fún Onítìrí bọ̀ àwọn tán rán lọ náà pè wípé àwọn wà níbi báyìí bá láti ìgbà yẹn ló fi jẹ́ pé wọ́n máa ń ṣe checking point ní Muritala airport tó bá dé Muritala airport nsìn kò rí bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run ló sọ wípé ọ̀n pa nínú àwọn tó rán lọ ń gbà yẹn ó dàbí pé wọ́n tètè fi pápá bora wọ́n rí wípé kò ń ṣe nǹkan táwọn rò làwọn bá ń bẹ̀ bọ̀ á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bọ̀ ọmọbìnrin tó ń jẹ́ Dúpẹ́ Onítìrí ojú rẹ̀ ìran rẹ̀ ó dẹ̀ kù sọ́wọ́ àwọn tó jẹ́ wípé wọ́n yìí nígbàgbọ́ lórí ẹ̀ Júdásì gan àwọn èèyàn tiẹ̀ náà jáwọn èèyàn tiẹ̀ Jesus Christ náà òun náà láwọn èèyàn tiẹ̀ bọ̀ àwa dúpẹ́ lórí ibi tí Ọlọ́run tó tò wá sí àwa mọ̀ wípé Yorùbá nation ó máa dohun àmúṣe ní agbára lọ́wọ́ Ọlọ́run bọ́ ìgbà wo ló jẹ́ àmọ́ torí wípé it's not easy àgbà garage kódà gan MC Olúọmọ àti àwọn Koko Zaria and so on and so forth tó bá fẹ́ jọ gba ibi péréṣe nínú garage bóyá wọ́n fẹ́ máa gbowó ń bẹ̀ wọ́n fẹ́ máa gba owó ilẹ̀ ń bẹ̀ kò easy láti jagbà lọ́wọ́ ara wọn how much mọ̀ wípé a fẹ́ dá dúró bọ̀ a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Chief Sunday Igboho ṣá a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye torí pé àwọn ni Ọlọ́run fi ṣe tó la ọ̀yàn kan ló máa kọ́ la ọ̀nà oko kó tó di pé igba èèyàn máa gba abẹ kọjá àwa mọ̀ lóore o bẹ́ẹ̀ náà dẹ̀rẹ́ ní pẹ̀pẹ̀ ní àárín èmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ta kọ́kọ́ rí ọmọbìnrin yìí náà Dúpẹ́ àgbà tọwọ́ tẹsẹ̀ bọ̀ torí pé ó ti mọ àdìsọ́kùn ẹ̀ ó ti mọ pílànì tó ní torí ẹ̀ ló ṣe ní Ọlọ́run sọ fóun kó má bá èèyàn kankan ṣe torí kò gbé nǹkan kan wá kò ní nǹkan kan tó gbé wá bí òun ṣe wípé ó kàn wá báwo ló ṣe jẹ́ kò mọ̀ wípé wọ́n lè fòun síbì kankan ìgbà tó wọ̀ ọ̀tún tó wò sí ó wọnú gbogbo àwọn ẹgbẹ́ nínú gbogbo àwọn eléyìí mi ò lè bá wọn ṣe àwọn ilé Ọlọ́run ní kó má bá èèyàn kankan ṣe bó dẹ̀ ṣe wáyé náà kò tí ì bá èèyàn kankan ṣe náà o ó kàn organize àwọn tó lọ ń gbowó wọn dẹ̀ ń jíṣẹ́ fún kò tí ì bá èèyàn kankan ṣe nìyẹn o àwọn òkú àwọn spirit ló yẹ kó máa bá ṣe irú àwọn black hands àwọn ìjìnlẹ̀ àwọn àǹkó and so on and so forth kò yẹ kó máa bá wọn ṣe bìkan bọ́n ìwà yẹn náà wọ́n ṣàní wọn lẹ́gbẹ́ bẹ́yìn tó bá fẹ́ lọ sọ̀rọ̀ ìbò ń sọ lórí platform àwọn kan irú àwa Yorùbá World Media tó fi ń sá fún wa ń gbà yẹn bíkọ́ ó rí wípé òun ò lè lò wá gbogbo àwọn ẹgbẹ́ tó sọ wípé òun ò lè lọ yẹn ẹ mọ àwọn tó wà nínú ẹgbẹ́ yẹn ni ó máa ń ṣe mí ní kàyéfì tó bá sọ wípé wọ́n fẹ́ kówó jẹ
ní YSDF àwọn tó wà ń bẹ̀ ẹ ọdún sá àwọn èèyàn tó wà ń bẹ̀ ó yẹ 1000 èèyàn tó wà ń bẹ̀ báwo ló yẹ fẹ́ kówó jẹ tó bá fẹ́ gbowó kò ń ṣèyàn kan kò ń ṣèyàn méjì kò ń ṣèyàn mẹ́ta ló fẹ́ sign àwọn òjọ̀gbọ́n àwọn tó ti rìtáyà àwọn tó ṣì wà lẹ́nu jẹ́ àwọn pòfẹ́sọ̀ àwọn èèyàn ńláńlá àwọn tó bá fẹ́ pọ̀ jọ̀gbọ́n àwọn èèyàn ńláńlá àwọn ló wà ń bẹ̀ àwọn náà di bẹ̀ mú ẹ mọ wàhálà tó ń ṣe kíkiní yẹn kó tó di ibi ìjókòó kó tó fi múlẹ̀ àwọn alọ́wọ́ afẹ́ kówó jẹ́ mẹ́rin kan máa ń pa mí ni bọ̀ ẹ jẹ́ ká lákàtà lọ́nà ká tó padà bọ̀ bìkọ́ àkáǹtì àwọn ọmọ Yorùbá ni nǹkan táwọn ọmọ Yorùbá náà dẹ̀ ń béèrè òun náà làkàkà òun náà ṣe fún wa kó tó di pé onírọ́ ó wá dé ó fẹ́ fi irọ́ tiẹ̀ ó fẹ́ fi ba òtítọ́ jẹ́ bọ́lọ́hún ò ní fún ṣe brọ́dà mi àti sísà mi ẹ jẹ́ ká dá dúró lọ́jọ́ títí òní mo ní ká jọ gbé èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ká jọ gbé yẹ̀ wò ni àjẹkù ìpalẹ̀ mọ́ ọ̀dì 29 ojú náà kòkò ní fọ́ ní bá wa lórí ààrẹ Ọlọ́run á fún wọn ṣe rọ́ọ̀tà ọmọ Yorùbá ni ẹ tó bá rẹni tó fẹ́ gbà ẹ nínú oko ẹrú kò ní kọ́lọ́run má fún ṣe kọ́lọ́run fún ṣe gangan la fẹ́ bọ̀ kó má tún kó àwọn èèyàn wa lọ sínú ọgbà ọlọ́pàá kó má kó wọn lọ sínú station kó má kó wọn lọ sínú jail òun ni ìbẹ̀rù títí wa tó bá jẹ́ lótìtọ́ àti òdodo ni làwa mọ̀ ìgbógbé sọ wáì alẹ́ ni tó rí báńdù ló máa lóun ò ní tẹ̀lé òtítọ́ bọ̀ torí pé kò gbé òtítọ́ sọ́wọ́ wáì tẹni ẹni tó jú ẹ̀ fọ́ tó máa mú ẹni tó jú ẹ̀ òfò tó máa mú rìn ṣó make sense question ni mo béèrè ẹ bá mi dáhùn ẹ bá mi type síbẹ̀ o ṣé ó make sense wípé ẹni tí ojú ẹ̀ fọ́ òun ni kó máa mú ẹni tó jú ẹ̀ làbá ẹ̀ kó máa mú rìn ṣé bẹ́ni tójú ẹ̀ bálà ló máa mẹ́ni tójú ẹ̀ fọ́ ìbóhùn ló máa mú rìn ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ èyí tá a sọ lọ́jọ́ títí òní náà èyí tó bá jẹ́ bí ẹ̀ṣẹ̀ ń bẹ kọ́lọ́run kó ṣàforíjì èmi ò wá láti wá bú èèyàn kankan bọ̀ ẹnu lè gbé mi kò yé yín sìn èyí tí tẹnu bá fi gbé mi ń bẹ ẹ ṣàforíjì fún mi ń bẹ Ọlọ́run ní jẹ́ kémi ṣìwì ẹ̀yin náà dẹ̀ ní ṣì mí gbọ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run tó bá jẹ́ gbà àkọ́kọ́ tẹ̀yin kọ́kọ́ darapọ̀ mọ́ mi èmi àbúrò yín ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ààyè ọpẹ́ yọ ṣóyọ lọ́dọ̀ títí yín náà ààyè ọpẹ́ máa yọ fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run àdúrà wa gbà ojú òní tiwa ìdáwọ́lé mi àti yín ó máa yọrí dáadáa máa máa retí àwọn kọ́mẹ̀ntì yín lórí comment section ẹ̀yin tẹ́ bá ti subscribe lórí ìkànnì subscribe ẹ̀yin tẹ́ bá dẹ̀ tí like kẹ́ tó wò tán ẹ tẹ like kẹ́ tó máa sún síwájú kẹ́dẹ̀ try láti share fún àwọn olólùfẹ́ yín náà àkógbójú ọjọ́ ṣe rí Ọlọ́run tó láyé tó lọ́run kò ní fi wá sílẹ̀ nígbà lẹ́tà ọ̀fọ̀ lórí ọmọ lórí aya lórí àwọn olólùfẹ́ wa lórí ọkọ ní agbára lọ́wọ́ Ọlọ́run àdúrà wa gbà ojú òní tiwa jẹ́ ká dáni dúró fún ìgbà díẹ̀ bye for now èmi ni tí ní tòótọ́ one love bye. Thanks for watching Dr. Zabby's Talk Show. Kindly like, comment, subscribe, and share on other platforms. Thank you.